أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. 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 كسبي والصلاة والسلام على سيد المرسلين. والصلاة والسلام على سيد المرسلين. والصلاة والسلام على أشرف المرسلين. والصلاة والسلام على أشرف المرسلين. والصلاة والسلام على الهادي البشير محمد. والصلاة والسلام على عادل المرسلين محمد المرسلين صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Olúwa wa àtúndébà tí dénú fa nígbà tá a kúkú lọ́ba méjì ìwọ nìkan náà lágbà lọ́kàn tó ń ṣọ̀kan òun ti ń báyé yìí bọ̀ nígbà gbọ́ọ̀rọ̀ tó jìnà kó o tó wá dáwọ́lé dídé àwọn ẹ̀dá mọ́nìyàn pàápàá gbogbo nǹkan pátápátá ló ti dá ṣáájú kó o tó dá wa àwọn oúnjẹ tá ń jẹ lónìí ìran kan ò sí bẹ̀tà lè yọ kó gbogbo tí ń jẹ́ oúnjẹ nílùú yòówù tó ọba lè wà. Kò tó débẹ̀ lọ́ba àbí ti dá ṣáájú pé irú tẹ́yọ̀ máa jẹrè. Bí ọba yí ọbẹ̀. Tó o fẹ́ máa bèèrè wípé ibo ló wá dá ìran oúnjẹ sí. Wọ́n náà wò. Nígbà dé sáyé. Tó o bẹ̀rẹ̀ sí ní ṣe wẹ́ẹ́. Tí wọ́n sọ fún ọmọ rẹ̀ pé mára fọmú sí lẹ́nu yóò dákẹ́. Allahu Akbar. A ṣe mọ̀ wípé ibẹ̀ lọ́nà fètò oúnjẹ sí fún. Látijọ́ tó ti wọnú àpò òdùkẹ́ àpò òbí yẹ́ lọ́nà ti bẹ̀rẹ̀ sí ní ṣe jẹ fún un. Allahu Akbar. Oṣù mẹ́sàn-án tó lò ń bẹ̀. Wọ́n ń dáná fún kalẹ̀. Allahu Akbar. Oúnjẹ náà wá jiná ọwọ́ àṣẹ déédéé ẹnu rẹ̀ tẹnu rẹ̀ ọkọ nígbà wọn bì. Allahu Akbar. Ẹ fọ́nà lórí ìjọba. Allahu Akbar. Bá a ti kódà nìkan ọkọ ọmọ tó wáyé gbé bá a ti ń fà á rè ó sì ń gba fífà yìí sì ń bọ́ sí. Allahu Akbar. Wọ́n ní ọlọ́run ọba àní náà lọ́ba tó fi ìmọ̀mọ́ ọmọ ẹ̀dá mọ́nìyàn nípa tí ò tí mọ̀ tẹ́lẹ̀. Allahu Akbar. Òun ló ní kó wọn ṣọ́ọ̀kì ẹ̀ kó máa fà á níwọ̀nba yóò sì máa jáde lẹ́yìn tí ò ní pọ̀ jù lọ. Allahu Akbar. Lẹ́nu ìgbà tó ọgbọ́n ti ń ṣe wẹ́ẹ́ tí ò ṣe mọ́. Wọ́n ní lẹ́nu ìgbà tó ọgbọ́n ti ń ṣe wẹ́ẹ́ tí ò ṣe mọ́ òun. Wọ́n ti tí nǹkan bọ̀ lẹ́nu ni tó ṣe jẹ. Ta ni pè ló jẹ fún un? Tí ń jẹ fine food. Oúnjẹ tó dáa. Wọ́n láti sẹ́mà wọ́n ti pèsè rẹ̀ wá. Látọjú oṣù mẹ́sàn-án. Àbí iye tó yóò bá ṣe dé. Allahu Akbar.
nígbà dáyé tán wọ́n ní kọ́ ń pariwo wọ́n ti bọ́ lẹ́nu kó tó dáyé láti pèsè ẹ̀ka lẹ́ àti màbọ́ òun nídìí ẹ̀. alhaji wa Haji Ishaq arówó náà bàbá ní tí wọ́n ń jẹ́ àná àwọn àgbà wọ́n ní báwọn bá láwọn lọ yá àná ní ààyè tábọ̀ wáyé wá kìí wọ́n ní bàbá wọn Professor Hamza tẹ́ bá bá wọn dáná wọ́n ní inú àwọn ọ̀rẹ́ ayò tó ga jù nínú àwọn ọmọdé ayò pé ilé àná lára. èmi náà ní àǹfààní àti mọ àwọn aláàjì Ìsàhákì fúnra mi. Bàbá ní àwọn náà ní àǹfààní àti mọ àwọn bàbá wa Alhaji Ishaq arówó náà fún àwọn. Wọ́n láwọn láǹfààní àti mọ àwọn dáadáa fún ara wọn. Wọ́n ní èèyàn gíríkì ni wọ́n púpọ̀. Àmọ́ bó ti lè wù kéèyàn gíríkì tó. Ikú ọmọ yìí o. Ikú ọmọ ẹni à ń pa. Ojú ọmọ ẹni ọ̀wọ̀. Bí Tinubu ọba sọ̀rọ̀ rẹ̀. Tójò bá rọ̀. Tí wọn ò méjì provision fún láti dáàbò bò. Ọba mi ọ̀ràn yàn òjò náà sì mọ ẹnìkan yóò pa á ní tí gbogbo aṣọ tutù. Wọ́n yà má fẹ̀gẹ́ sí lókùn kọ́ mọ́ lẹ̀ mọ́ la. Allahu Akbar. Ikú ọ̀mẹ́ ni a pa. Ojú òsì mẹ́ni ọ̀wọ̀. Bó tilẹ̀ wù kí èèyàn jẹ́ ọlọ́wọ̀ tó. Ọlọ́wọ̀ fúnra rẹ̀. Bó bá kó sínú òjò. Tí ò lo umbrella. Tí ò lo raincoat. Ojú ọ̀pá tí ó máa ro tabẹ́tabẹ́. Alhaji wa Ishaq. Bàbá dá níwà púpọ̀ wọ́n kúnná níwà. Wọ́n ní èyí tá a tó bọ́ lẹ́nu ẹ̀yìn alágbàgbé wọn. Wọ́n ní ìwọ̀n náà tó fáwa náà tá a wà láìta níwà sí. Àmọ́ tí Ọlọ́run ọmọ bá wa ṣe pẹ̀lú ẹrú kan. Ẹnu àwọn èèyàn náà láti gbọ́. Wọ́n ló kú kan kú. Wọ́n láwọn èèyàn wá ní a èèyàn dáadáa ni. Òkú kan náà ló sì kú. Àṣé yóò kú. Àṣé karambà ní ọwọ́ ara rẹ̀. Ṣé yóò tiẹ̀ kú? Kọ̀tán. Ọwọ́ náà gbé ajá àdìgbòlùgì sẹ́nu ọ̀nà ilé rẹ̀. Ọwọ́ lè gbé ajá àdìgbòlùgì tóun kan fẹ́ ga tó sẹ́nu ọ̀nà ilé rẹ̀. Àròdọ̀ rẹ̀ dé àwọn àwùjọ tó ní ajọ́ òsè wa máa gbé wa kọ́ máa dájá sí ní ìsìn. Kájọ́ máa sí ní ìsìn. Ajá òsè dá àzàrà ìlú tí gbẹ̀mí kò lè dá dúró. Allahu Akbar. Kí ni ó jẹ́ kí ajá tó fi sọ́nà ni? Kọjá sàrá ìlú tí ń gbẹ̀mí dúró. Gbogbo máa ń gbé padà. Allahu Akbar. Ọlọ́run tóbi ẹgbẹ́ Ọlọ́run tóbi jà náà. Allahu Akbar. Ọlọ́run sì kápá gbogbo ń tọ́ dá. Bàbá ní Ọlọ́run ò dá kankan ibẹ̀ láì kápá. Gbogbo ẹ̀ pátápátá ọwọ́ Ọlọ́run ló wà. Ó sì kápá gbogbo wọn. Gẹ́gẹ́ bí orin Barrister. Wọ́n ní gẹ́gẹ́ bí orin Àyìndé Síkírù Barrister. Inna mina shi'ri la hikma. Tipa Ọlọ́run ọba ọ̀ka. Ìgbẹ́ ó ní tí pọ́ Ọlọ́run ọba ọ̀ká. Ọlọ́run ọba ọ̀sẹ̀dá olúwa ẹ̀. Gbogbo wa là wà ní ayé lọ́jà. Bàbá ní orin kéwú. Làwọn lè kọ́ báwọn. Bàbá ní bí mo ti wí ni. Ìwọ náà lọ́ máa wí báwọn. Bẹ́ẹ̀ni, bàbá ní nísìnyí làbárí ọkàn yín gbé à. Àṣẹ fáànù. Àṣẹ fáànù Barrister ni. Títí ni wọ́n máa wí kí yín.
pẹ̀lú fáàní pé ọmọlẹ́yìn. wọ́n ní ijó mi ní pẹ̀lú fáàní pé ọmọlẹ́yìn ìyàn ní jẹ́lẹ̀. Dúọ̀dá ìyàn. dúọ̀dá ìyàn nù ní jẹ́ fáàní. Òdodo ló sọ ní. bàbá ní Síkírù Àyìndé Bàrísà bẹ́ẹ̀ bá sòdodo ẹja wí tó bá wíwí kúwì á sọ fún pé ìwí kúwì ló wí àbẹ́yìn tó wí òdodo ló sọ. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Àmín. Wọ́n ní àdúrà bẹ̀rẹ̀ náà nù ni. Àmín. Wọ́n lẹ́yìn náà lẹ́tí ilé rẹ̀ fún wájú ọ̀nà náà pé bọ́lá sí àbágbà yìí afẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ sì gbowó fún wa dáadáa ń jọ̀nà náà. Lápò ara wọn, wọ́n tún mówó tó ní kìíní, wọ́n dà pé 50,000 wọ́n fún wa jọ̀nà ní ìgbà gbàgbé. Wọ́n fún wa lówó jọ̀nà, wọ́n ìtún bá wa gbowó sí. Wọ́n ní láti gbà náà iṣẹ́ sì ń lọ, wọ́n lọ́lọ́ jẹ́ yálùbáríkà yín lò. Kálá la bí ara yín lò pẹ́, kọ́lọ́ jẹ́ mi yọ pé pẹ́ fún wa. Ẹ máa lọ́kùn fún ọ̀bá wọn ló wà dọ́bẹ̀ 500 naira. 500 naira yìí. Àwọn ìjàmbá rẹ̀ táwọn lẹ́yìn wájú ọmọ ìjòkó lẹ́sẹ̀ ń bí ìgbẹ́jẹ́ wa nẹjú ta. Ìsìnkú rí pé àwọn tá a péjọ sí yìí. A máa ń tà ń ṣe ìtà ń ṣe. Àmọ́ láti gbẹ̀rẹ̀ ti lọ. Àríkọ̀ ẹ̀sìpọ́ndẹ́ǹsì gẹ́gẹ́ sí ẹbí wọn. Wọn ò gbá fóònù wa. Àwọn náà rí tí wọ́n pè. Ẹni tí mú lẹ́tà lè mú yàn àríran. Gbogbo èèyàn lábẹ́ ràn wọ́n lọ. Bẹ́ẹ̀ ni bàbá. Allah. Anakumullah. Allah jẹ́ ní pẹ́sà. Bàbá amúnà báwo ni ẹ má ti rán mi lọ ní ìsìn? Ẹni má ti lọ ní ìsìn rárá. Abu Isa Ayuba 200 naira. Insha Allah. Insha Allah. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وتكاثر في الأموال
وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتي من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم. الله أكبر الله أكبر كبيرا. قرآن ربي هدى ونور لكل قلب آيات أكر من الرحمن محدثة. أما جبرك القرآن يا كيجي كما عبد العزيز أبا عبد الحفيظ العربي العربي akẹyẹwálé akẹyẹwálé bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي
وتحيي الموتى صدق الله العظيم. ẹlẹ́kùn gbogbo jọ̀mọ́ ẹ̀já gbọ́dọ̀ tóbi dáadáa. ẹlẹ́kùn àtọ́jà gbọ́dọ̀ tóbi dáadáa. ẹni Al-Qur'ani ni wọ́n kà fún wa yìí bí wọ́n ṣe ń kí bọ̀ríbọ̀rí wa bọ́lọ̀ ti dá wa náà tọ̀ àlíbà àwọn onípẹ̀ wọ́n ní nítorí àṣì ìdílé siratal mustaqima siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín nígbà mẹ́ta. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين متى آمين. آمين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين متى آمين آمين يا الله بسم الله الرحمن الرحيم اللهم صل ما شاء الله الله بسم الله الرحمن الرحيم على آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين ارحم عبدك إسحاق علينا واغفر له وارحمه واعف عنه وعافه وكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وألحقه بالصالحين وقه فتنة القبر وعذاب القبر وعذاب يوم القيامة واجعل الفردوس الأعلى مثواه يا رب العالمين يا أرحم الراحمين آمين 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 يا الله. bàbá ní àtúnṣe fìdáwù báyìí. ó wà dúà fìdáwù bí wọ́n ti ṣe yìí bí wọ́n ti ṣe nẹ́nu tí ó sì fi rí bẹ̀dẹ́ ọlọ́dàkùn mọ́sàájú ó débẹ̀. bàbá wa balógun alánàmú wọ́n jẹ́ àná fún 2000 naira
lórúkọ bàbá alájí sàkáàrẹ̀ sí bàbá wa mọ́gàjí wa ọlọ́sàsá jí wọ́n gba gbogbo tí ń tó dà lọ́wọ́ sára papọ̀ 2,000 naira. ẹnjìnìà làwọ̀ ẹlẹ́ẹ̀kú. ẹnjìnìà làwọ̀ ẹlẹ́ẹ̀kú ẹlọ́tọ̀ yìí wọ́n mọ̀ wọ́n rí tí wọ́n ti tán torí ẹ̀kú pẹ̀lú ọkà ṣe déédéé púpọ̀ 2,000 naira. wọ́n ní gbogbo àwọn ọmọ alájí Ahmadu Rufai. àwọn ọmọ bàbá wa Ahmadu Rufai akó ẹ̀yẹ wálé mọ́gàjí àgbàdàmù owó àdúrà fìdáwò tó wà ní. senatorial chairman PDP. senatorial chairman PDP. Alhaji Saka Olabi. Alhaji wa Olabi Ishaq. 2,000 naira. 2,000 naira. Honorable Haruna Megidan Sama. Honorable Haruna Megidan Sama. 2,000 naira. Honorable Suleiman Wankasi. Honorable Suleiman Wankasi. 1,000 naira. 1,000 naira. PDP Magaji Areward. PDP Magaji Areward. 5,000 naira. 5,000 naira. Alhaji wa Majo ẹkú kalẹ̀. Ọlọ́wọ́ gbàdúrà yìí sí. Assembly tí bàbá máa ń jókòó sí. Ìjókòó fàájì àwọn bàbá wa níta níhìn ní olódò 1,000 naira ni wọ́n papọ̀ mú wa. Àbúrò mi Alhaji Ali Murtala. Alhaji wa Ali Murtala. Ẹ má lọ, ẹ má lọ. السلام عليكم ورحمة الله وبركاته. هذه قصيدة روحانية لأبنائها المرحوم الحاج إسحاق ابن حدر أرونا المتوجه إلى ربه في يوم الجمعة السابقة تجمد الله برحمته آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم ننجيك لبدنك لتكون لمن ألفك آية ولكن أكثر الناس عن آياتنا لغافلون. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. لقد حق أن الإنسان لا شك ميت ولو عاش في الدنيا طويلا ممددا وفي طول العمر المرء نسية كفى بإمام المرء وآثم مسددا ولو يقبل الموت الفداء لندفعه ليبكيك في الدنيا بقاء مخلدا ولكنه لا يقبل قط فدية ولو نصوة إذ ليس للموت مفتدى وقلت أجاب الله دعوته لنا بطول الآيات وممات على الهدى وهذا لا يبغي العبادة ربنا ومات عليه وهو لله عابد يرفعه في القبر كل صلاته كذا كل الخير قد آت منها مفتدى لقد جبت أن غيبة أبدية ولكنك في قلوبنا أنت بأحلنا
فقلت ما مثلك من أب فلا در ولا يرى فيما أنك من عليك جميل مشددا ونعلم أن الله يغفر ربنا ويدخله في جنة خلد مخلدا وفي الجنة الفردوس فرعوا ربنا على شرور مرفعة مسيدا أصلي على المقتار طه محمد أسلم عليه دائما متجددا أمواتنا المؤمنين أمواتنا المؤمنات غفر الله لأمواتنا أمواتنا. السلام عليكم ورحمة الله. Ọlọ́run kọ́mọ́ sábà fèrè ní gbogbo àwọn òkú wa. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn èèyàn dáhùn sálámù náà. Mo kí ìkàlẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa níwọ̀n bá ìṣẹ́jú méjì ní tọlọ́mọ. Mo kí ìkàlẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa níwọ̀n bá ìṣẹ́jú méjì ní tọlọ́mọ kéwú níwájú àwọn àgbàlagbà. Mo kí bàbá ìmáàmù àgbà ní múnà bá òjò ń gbàlejò gbogbo àwọn ẹni Ọlọ́run. Bí mo ti kí yín kíkí ẹ̀yin bàbá jù bẹ́ẹ̀ lọ bí àsìkò ti gbà mí mọ́ ni. Ìkàlẹ̀ àwọn bàbá Mudirul Markaz bàbá Lágége. Torí bí tá a bá ti rí ìjókòó bàbá mi, bàbá wa Professor Hamza, bàbá wa Ibrahim, ìjókòó bàbá Mudirul Markaz ni. Gbogbo ẹ̀yin bàbá ìmáàmù àgbà ọlọ́kà àti gbogbo ẹ̀yin àfáà wa àgbà, bàbá wa ní alánàmú, wọn bá àṣẹ́jú méjì mi ọ̀mọ́ wí. Àlùbáríkà ìlú Ìlọrin iná wọn fi ní àwọn àwí lórúkọ ìlú yìí. Bí wọ́n bá ti ní wí nǹkan, Ìlọrin ní wí lára àwọn ọmọ Ìlọrin. Ìlú àlùbáríkà yìí ọlọ́mọdé olú náà parí láíláí. Àmín. Àgbọ́ ámì lẹ́nu òríjìnà ọmọ Ìlọrin. Wọ́n ní ń dárò ẹ̀mí fún ẹni ire tí wọ́n sayé ire tí wọ́n lu ayé ire. Gbogbo ẹ̀yin àgbàlagbà níjòkó bàbá àlífà. Gbogbo ẹ̀yin bàbá náà ni mo kí nínú ilé wa, nílé múnà báwo níbí àti tí ń jẹ́ kọ̀rọ̀ àti agbàrẹ̀ rẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Àánú Ọlọ́run tó wà láyé kọ̀ọ̀kan Ọlọ́run má gbé kú ń bẹ̀. Àwọn èèyàn sáámi jákè. Wọ́n ní adáró ẹ̀mí káwí fún wọn náà tó ń bẹ láyé palẹ̀mọ́ ìrìn àjò wọn náà ní déètì lọ́nà. Ìgbà náà la ní ọjọ́ tí wọ́n sọ̀kún lé wa, wọ́n pẹ̀ta ló kú lónìí wọn dàkọ̀ rẹ̀. Ní orúkọ alájà wa Halima ìyá wa Àbújá tí wọ́n fi gbé mi débi ló kọ gbogbo àwọn ọmọ tí bàbá àlùbáríkà yìí bí alájì wa Isahak Ìsọ̀lá Arówóná ọlọ́njẹ́ bàbá náà pàdé àánú Ọlọ́run. Àmín. Ní ṣẹ́jú díẹ̀ wọn àwa Aláròyé tá ń rìn káàkiri bàbá ìmáàmù àgbà wọ́n ní ká dákun torí Ọlọ́run káwà ní farabalẹ̀. A'udhu billahi minash shaitonir rajim. Ẹ jẹ́ ká wà ní farabalẹ̀ nítorí Ọlọ́run. Bismillahir rahmanir rahim. Lẹ́yìn farabalẹ̀ kó wa ẹ jẹ́ àjọ bí orúkọ náà ọba tóbi lẹ́ẹ̀kan náà. Fàláúlá ìsábàlágátì ulkuma. Tí ẹ̀mí bá dógóngó àti jáde kúrò lára ẹ̀dá. Wà á ń tún iná ìsìn tẹ́ǹsùrún. Ó pòjò wèrè ẹ̀mí tá a bá lè ṣe ń jọ náà ẹ̀pà ò ní bóró mọ́. Wà nánú aqrabu ilayhi minkum. Torí ẹni tó fẹ́ jáde kúrò láyé gbogbo tó ṣe síwájú àwọn náà láfihàn. Walakin la tubsiruna. Ẹni tí ó máa rí lọ́nà ni àwọn òsì ní bá rí. Sadakallahu maulana lazim. Gbogbo ẹni tí ń retí àánú Ọlọ́run, ìwọ náà bá ń bí Ọlọ́run tóbi. Àsìn falali bèrò ẹ̀kúlá. Ìwọ náà ṣe dáadáa torí dáadáa ní ọmọ ṣẹ́kù lẹ́yìn rẹ̀. Wàsáǹbò yẹ bí kọ̀ wáyó ti la. Ó sì rá ìdá tẹ́dà máa ṣe ohun tí ọ̀dá náà ní já ìdá padà ń bẹ̀.
fakun kama shita fila. Ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí èmi náà ti mọ̀ pé n tọ́ bá ṣe náà ni ó jèrè rẹ̀. Àmọ́ tẹ́dínú tó dánú. Ṣebí bá a bá ti yáwó náà làá fi máa san padà fẹ́ ni ó ní. Ayọ́lì ìsànù sọ́bùrà. Bá a ti pọ̀ tó ń kalẹ̀ yìí ẹ̀jẹ̀ á ṣe pẹ̀lú. Síríyàlá dúníyà bìjẹ́jẹ́ òun. Ikú tí mọ́ kálukú kú ọlọ́kọ̀ọ̀kan ń bọ̀ wá kèmí àti. Látẹ̀kùn mọ̀gìrúra gírígírí. Gbogbo ń tọ́nà ṣe fún ọ ní májì ó kó tàn jẹ́ bọ́nu ayé rẹ̀. Bálítẹ̀kùn àrònà mọ̀fìnra. Ẹ̀jẹ̀ á kọ́ṣe bàbá dáadáa tó lọ ayé dáadáa yìí. Rahami Alhaji Isihaka. Ọlọ́run wọ́ lọ́bọ oníkẹ́ bàbá wa Isihaki ọlọ́run bá wa kẹ́ wọn. Ìṣọ̀lá Allahumma àmín. Bàbá wa Isihaki ọlọ́run jẹ́ wọ́n pàdé àánú ọlọ́run. Ajiya lílì Firdaus Masiwa. Ọgbà àdẹ̀rà àrí ọlọ́run ni ó ṣe ní bùdárí sí wọn. Haji Isaka Ìṣọ̀lá Aruna. Bàbá wa Isihaki ọlọ́run bá wa kẹ́ wọn já sí amínà. Ẹ̀rí ayé nùdáwìlò ha tẹ́lẹ̀kálẹ̀ àyàmú. Ayé yìí ni kò dúró jàmọ́ wa. Bàbá olódò. Báyé báyìí kan mọ́ ṣe mọ́kàn balẹ̀. Òní wa la rí ọ̀la wa ṣàgbà wa. Láfi ní ọmọ ṣe yẹ̀yẹ́ ẹni tí ń ṣàbó láhùn. Wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́ bẹ́ni tí ń wè kí sáà. Odò láyé báyé bá gbé ìdùnnú wá. Ó tún lè yá kẹ́ni tí ń sùn títì. Kọ́ padà di orí àpèsè láyé. Àní kòtò ọ̀tá mọ́sẹ̀jẹ́ òjè púpọ̀. Kòtò ọ̀tá rẹ̀ dákún pẹ́ jìn níwọ̀n. Torí ó ṣeéṣe kí ọ̀tá padà dọ̀rẹ́ wá. Bọ́bá dọ̀lá tí kò rẹ̀ fi ẹlẹ́ tí ń jọ ẹ lójú. Ó tún lè yí ìbọn sọ́wọ́ ọ̀tá wa. Sẹ́ẹ̀rílẹ̀ ayé ó dàbí ìgbálẹ̀ yìí. Ìgbálẹ̀ tá a fi gba ìdọ̀tí ìdàsígbó. Lọ́jọ́ tí ẹ̀dá bá kú tí wọ́n bá bò wá mọ́lẹ̀ tí wọ́n túká. Ẹni abùmọ́lẹ̀ ti dàbí ìdọ̀tí tá a dà sí igbó. Ikú àpèjúwe ìrẹsà ni. Ìta àdáyé kọ, ìta àgbáyé kọ, ikú ni ó padà parẹ́. Kódà bá a kọ́lé àhòrò nìyọ̀dà. Ọ̀ ń bọ̀ wá dẹni tá a gbé bí iṣu. Sórí tán bá ń bẹ̀ ọ́ tó ń pé òní gbà. Bàbá Olúkodó tí wọ́n ń dọ̀bálẹ̀ fún ẹ̀ tó ń pé kò ní tán. Gbogbo mọ̀lẹ́bí ń bẹ̀ ọ́ ń yarí ò ní gbọ́. Ṣé torí wọ́n ṣẹ̀ ọ́ ló ń pé kò ní tán. Ọ̀dà jẹ́ àbíyẹ̀ o ọjọ́ mélòó la lò ó. Nílé ayé tá a fi ń wẹ̀ wurin. Ikú ló pin gbogbo ìrìn àjò tí ẹ̀dá rìn. Elégédé bí kú bá ti dé ó parí nù ìrìn tán yanyan. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ o àfọwọ́bà filẹ̀ àrònà. Nílé ayé àfiká hùwàrí. Gbòógì ni bàbá Alhaji Isihaka o. Ìṣọ̀lá ẹni rè màlárówó náà. Ìgbà tó ń bẹ láyé bàbá wa rówó náà. Torí lọ́jọ́ dààmú wọn ọ̀pọ̀ nítorí tìran wa tàdúgbò wa àtàwọn ọmọ wọn. Àmọ́ ní ọjọ́ tí kú ti mú bàbá kú ẹni rí. Kò sẹ́nìkan tí ó dàbí bàbá ọmọ. Irọ́ ni a ṣe yá kèé dàbí ìyá ọmọ. Ẹ̀tàn ni a ṣe bàbá fún ẹ kò lè dàbí bàbá láéláé. Gbogbo ọjọ́ tó bá dàrú bàbá lọmọ lọ képe nínú ilé Ìṣọ̀lá. Bàbá mi o, bàbá mi o, bọ́bá yín gẹ̀ bàbá yín ní ọmọ Sàríkà. Dọ̀wọ́ yín ẹ̀yin ọmọ Aláàjì Arówó náà o. Ẹ má gbàgbé Ìṣọ̀lá èèyàn rí ní. Ẹ má rántí pé bàbá yín wúlò púpọ̀ gbà tí ń bẹ láyé nínú ẹbí ládùúgbò. Haji Isihaka ọ̀mẹ́nìkan ò lọ́ta tó fi síra. Ẹ dákun ẹ pera yín o bẹ́gbọ́n bá ṣe àbúrò
kẹjọ sọ ní tùbínùbí kẹjọ tán yanyan ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé èṣù láyé lẹ́yìn bàbá yín ẹ tẹ́yìn sí o ẹ̀yin náà ó jèrè ọmọ bẹ́yàn bá mọ ohun tójú òkú kan bàbá mi Professor Hamza nínú sàárè àbẹ̀rù ọlọ́run sàárè ṣé ti funfun ni ooru pọ̀ níbẹ̀ òkùnkùn wà níbẹ̀ ìdààmú wà níbẹ̀ ààyùn wà níbẹ̀ wàhálà pọ̀ níbẹ̀ ìròyìn sàárè ò ṣe wí tán ẹ̀jẹ̀ ń wí níwọ̀n fẹ́ni tí ó gbọ́ tí ó gbà ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán ọlọ́run ṣe kẹsẹ̀ gẹ́ fàájì sàhákà ìṣọ̀lá bàbá wa Haruna yọ́nú sí wọn fi wọn sáàlì jẹ́nà àtàwọn bàbá nínú ilé Haruna ọlọ́run rọ̀jò ìkẹ́ rẹ̀ òun sínú káàbàrí wọn. àmín. Allahu yarhamuhu. ọlọ́mọba kẹ́ bàbá. Allahu yukrimuhu. ọlọ́mọba ṣàánú wọn. Allahu yab'athuhum fi ahsani suwar. àwùjọ àwọn ẹni rere ni ọba. orí mi ní kálákínà kùn mú. nínú yèpẹ̀ lọ́lọ́run ti wà fi àánú ìdùn kùn mú. a tún wọnú yèpẹ̀ ń sọ́jọ́ kan. wà mí ní àṣànú kùn oríjò kùn. bọ́bá tún dijọ́ kan. Hatima bila nafari. wọ́n tún tinú yèpẹ̀ gbé wa dé. Sàlámù gbogbo ìjókòó nínú odi mímú náà bá òun tàǹbẹ́ ní ìjókòó agbára rẹ̀ àtẹ̀yìn ìtọ̀lọ́hún fúlùyé ẹ dákun ẹ wòye sáyé Haruna ẹ wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni gbèyàn rí dunnú nídàjí lọ́yà tínú ẹ̀dá dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ Haruna ìdùnnú táàrí ó ṣeéṣe kó dìrònú lábí pé wáyéwáyé máa wà níwọ̀n bá ní kọ́dà ṣe bí sọ̀tẹ̀síkà ẹni ọ̀ràn tí ikú ọ̀dà rántí ọ̀run torí pò yóò hùn tẹ́ dádì mú bàbá ìmọ̀wọ̀n ọmọdá sẹ́ẹ̀rí lọ́jọ́ tí ikú bá ti dé ló ti pin lọ́jọ́ tí Ṣọlá ti lọlé lọ́jọ́ Jímọ̀ tí kù wọlé tó pẹ́jì sáàkà bàbá wa rówó ná wípé Ṣọlá mi ọ̀ọ́yà dìde bàbá wa rówó náà mi ọ̀ọ́yà dìde àsìkò ti tó ká lọ́rùn gbéra nílẹ̀ kọ́ pẹ̀lú rẹ bàbá lọ́yà èyí tó lò láyé ti tán ká lọ sí yàrá òní àkàn níbi tó sùn dọ̀jọ́ ẹ̀san bàbá Ìsíákà bá ń dáhùn pé àsárá ìlú ojú romí jẹ́ ń dúró sí àwọn ọmọ díẹ̀ sí ẹrù yìí pọ̀ tá a ló lè gbé àbígbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́ tí mo tún lè pàdé àwọn ọmọ ìdùnnú ajakadi jáàtú ọmọ mi aya Professor Hamza ó dìgbà kan àjàdíjà tún mójú tẹ́yìn mi àgbà tí kàn ẹ́ tẹ́yìn ṣe mọ́gájì àmì mójú tẹ́yìn mi àjìsọ̀dí kìíní àlàó aláàjì òun dìgbà kan lọ́yà Abdulrasaq ọmọ mi námẹ́ ìgídá mi mójú tẹ́yìn mi Abdulrasaq ó dìgbà kan Àjàlí mọ́tò ọmọ mi ìyá Àbújá mi ẹ mójú tẹ́yìn mi gbogbo ohun tí bàbá orí ṣe tán o ẹ̀yà àjọ̀dàmọ̀ràn pọ̀ kẹ́ tẹ́yìn sí bàbá arówó náà ṣe bẹ́ẹ̀ ti pàdé Ajá Abdullahi nílé ìdẹ́ra arówó náà ṣe bẹ́ẹ̀ ti pàdé làlìjánà nílé wọn Àjìmọ̀súdé ọmọ mi Ajitajudini arówó náà Ajá Abdulrasaq ọmọ mi ẹ̀dàpẹ̀ mójú tẹ́yìn mi Aliru nínú wọn Babátúndé ẹ̀mójú tẹ́yìn mi Abdulateef ọmọ mi Ajá ìyàwó mi òdì ìgbà kan gbogbo tí bàbá orí ṣe tán o Ọ̀fà Aisha ẹ̀yà àjọ̀dàmọ̀ràn pọ̀ kẹ́ẹ̀rẹ́yìn sí Umul Khairi nínú wọn Abdulkadiri òdì ìgbà kan Nasiru ẹ̀mójú tẹ́yìn mi Rasida mi òdì ìgbà kan Ádámù nínú wọn Ádámù ọmọ mi ẹ dákun ẹ dáàbọ̀ ẹ mójú tẹ̀yìn mi Ajá
ajá Maimuna àyà mi ajá mi náà tó dìgbà kan ẹnu díẹ̀ tí ń rí ka ní ó kú púpọ̀ tí ń lè ka tán ní àwọn ọmọ bàbá róná ọmọ pọ̀ tí ń lè ka tán àtẹ̀bí aróná ọlọ́run dákun dábọ̀ kó gé wọn bàbá wa àlìjánná ní ilé wọn àwọn tí kú tinú rẹ̀ kọjá àwọn bàbá wọn bá róná wà nínú dẹ́ra ajaza iná bò ó dìgbà kan ajaza límọ̀ tààrọ̀ náà ní mélòó lákàtí wọ́n ti lọ àjèsà kọ́ lọ́hùn kó gẹ̀ wọn jàbù bákàrò olódodo gbogbo wọn wà ní ilé ìdẹ̀ra àjàwáwù nínú wọn ajàmẹ́mú náà lọ́hùn kó gẹ̀ wọn gbogbo wọn wà ní ilé rẹ̀ kùrìsí ìhùnkódòjò kẹ́ ajímọ̀síhùndì ọba róná bàbá àbẹ́jì àbànà musa kàlámù ọlọ́run kó gẹ̀ wọn àlìjánná ní ilé wọn ajabdulayi ní àrẹ̀mú gbogbo wọn wà nílé ìdẹ̀ra ajá adégbèmí àbànà ìkẹ́ ìgẹ̀rẹ́ dákun dábọ̀ sí egun gbogbo wọn ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn àmín àwọn èèyàn sáámi jákè bísímìláì kan pílù aláwò kan bá ti farabalẹ̀ yẹ jákè kọ́ da bàbá wa tí wọ́n lọ níjọ́ jímọ̀ lọ́kì ni wọ́n ṣe bókù bá kú níjọ́ jímọ̀ ìyẹn lọ pàdé àánú ọlọ́run ìfọkànbalẹ̀ wá sí àti ìfọkàn sí wàánu ọlọ́run jó rí bẹ́ẹ̀ àwa náà tá a jòkó tá à ń ṣe ámì ànídéètì lójú ọ̀nà a sin òkú ẹnìkan níjọ́ jímọ̀ jẹ̀ẹ́dógún lónìí tòkè lọ́hùn ẹni wọ́n ń sọ fún mi pé àfàgbẹ̀dẹ́dùn dákun súnmọ́ yìí sọ báwọn tó wà nídìí ètò yìí pé kán bó kíní sàárè yìí dáadáa o kí wọ́n sì mọ kánkírètì sí bí ìdá o kán máa jókòó rẹ̀ wó ó sì di Tuesday ń bi parí sàárà ń kí bàbá ìmáàmù wa yìí bàbá muhalimu wa ní alánàmú òun náà ní kọ́kọ́ ń kí wọn èmi mọ darí ètò èmi gbà kí gbogbo èèyàn bàbá alánàmú nìkan lẹ kí dogun jẹ́ balógun kálukú bá rẹ́rìn àsáàlì ní èmi àtẹni tá a wí náà ni jọ́kẹ̀ẹ́jọ wọn báwọn náà láyé òun náà ti wà nù sàárè báyìí tí nǹkan kan ti ṣe ń jẹ pa àtòyìn lọ́wọ́ lọ́wọ́ lè lọ jẹun tó oyin náà lọ jẹ pàdé wá pàdé ọlọ́run gbogbo àná là ní déètì bẹ́ẹ̀ àwọn kan ń rìn lónìí ní ìsìnkú wọn mọ̀ ń palè mọ́ báyìí ọlọ́run dákun sábà kẹ́ gbogbo wa nígbà wa náà bá kó já pàdé àná ọlọ́run torí bá kírun tó pọ̀ tó lóun ọ̀fẹ́ ààrẹ ní àbẹ̀jọ rẹ̀ sún tá a sì kí níwọ̀n tó lóun yọ́nú kò sẹ́ni jọba àbínú ẹni tí ń retí àná ọlọ́run sàmì kan jákè bisimilahi iná zànà ọlọ́run sábà kẹ́ wọn bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنات السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلى من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار آمين 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 يا رب العالمين آمين يا رب العالمين Imam wa múna báwò. Allahu akbar. Ọlọ́mọsá jẹ́ láti pẹ́. Àmín. Iṣẹ́ ilé olúwa ọ́fíìsì yìí tí ló fọwọ́ yìí. Ọlọ́run yóò tójú yín yọrí. Kẹ̀sì rálàáfíà àti fọkànbalẹ̀ àti rọrùn. Àmín. Fi sí lọ́hùn bẹ́ẹ̀. Allahumma àmín. Gbogbo àwa jẹ̀mọ́ àtẹ́ ń kó jẹ́. Ọlọ́mọjà wa lẹ́yìn. Àmín. Gbogbo àwọn bàbá wa mágàjí ikọ̀ oníkọ̀ọ̀kan. Sáásátà bàbá wa mágàjí òkú àjẹ̀nàkú. Mágàjí wa àgbádámù. Àtúgbà bàbá mágàjí ọlọ́mọ bọ̀lá ń jẹ́
ọlá Al-Qur'an ọba wa mọ́gàjí wa lọ́sàsá ọlọ́mọ́sàjẹ́ sọ̀kalẹ̀ dáadáa ọwọ́ kárí gbogbo lọ́nà kan àbílọ̀ mìíràn tàgbàdé yìí ọlọ́wọ́ ṣàánú yìí sí bàbá ike pé nílá sí ní aláyà rìjú náà lè kọ́ anán wọ̀rọ̀dú bí ayé ti dùnìyà wàtìmá annú bí a wọ́n lábí ìnà ohun bí ayé ti náà gáfìlú ọlọ́run fi ẹjọ́ èèyàn mẹ́rin sùn àbáwọn àfáwọn àgbà nítẹ̀gbá ọlọ́run fi ẹjọ́ èèyàn mẹ́rin sùn àbáwọn àfáwọn akọ́yẹ̀ wálé ọlọ́run fi ẹjọ́ èèyàn mẹ́rin sùn Allahu Akbar ǹjẹ́ mi mẹ́mẹ́ àbẹ́yìn wọ́n bá yẹ pé ìṣínmẹ̀ òwèrè kí ní ìjà tí ìfi ní ṣínmẹ̀ bẹ́ẹ̀ náà bá ṣínmẹ̀ òwèrè kí lẹ́lẹ́ jàjẹ́ ìfi ní ṣínmẹ̀ bàbá wà mẹ́tẹ́lẹ̀ bó láṣẹṣẹ káàfi ní ṣínmẹ̀ mọ́ Allah ọlọ́run sọ pé iná láṣí ní aláyẹ̀ ní وردوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم بآياتنا كافرون ọlọ́ni torí bí n bá gbẹ́tẹ̀ mi dé kẹ́ bá wà pé ọlọ́run tún dé ẹ jẹ́ n sọ fún yín ọba fẹ́ wá Suratu Yunusa lọ́wà ayà rẹ̀ òsì tí pọ̀ púpọ̀ ọwọ́ òkèsì ni ó tún wà lápọ̀ ọ̀tún bẹ́ẹ̀ mẹ́fẹ́ ṣe ìfìlù Kùránì kan ṣoṣo ló lè fi ha àbá mi orúkodó ọba ti mú Kùránì kan láì mẹ́fẹ́ ṣe ìfìlù Kùránì nǹkan mọ̀ olóṣùn Kùránì kan tọ́wá ti fi Kùránì kan ha Kùránì kò ní ìdàmú rẹ̀ tọ́wá fi kan ha jẹ́ ẹjọ́ kan tó rí mọ́tò tó mú mi tí ọba ti bẹ̀rẹ̀ tí ọba yẹ́ pé péjì kan náà lọ bẹ̀rẹ̀ yóò kọ́ sí ìdàmú setback ní mọ́ fún yẹn sáàmà bẹ̀rẹ̀ máa bọ̀ fúnra rẹ̀ lọ́wọ́ máa ń tọ́ bẹ̀rẹ̀ péjì wà tí ń tọ́ parí ẹ̀ àwọn èèyàn kẹsà ń kú wọ́kẹsà ń kú náà ni sáláàrin àgbẹ́lò okun ọ darí ọpa ọkọ́ mọ́ àgbẹ́lò ẹgẹ̀ ọ darí ọpa ọkọ́ mọ́ ọba díjọ́ kan ọkọ́ ní ọ̀padà pa àgbẹ̀ náà mọ́ Allah innal lazina la yarjuna liqa'ana والذين هم عن آياتنا nítorí kọjá gbàlagbà ìní èéfí lè lára wa ẹ̀mí lẹ̀mí ń jẹ́ kọ́dà ní tí ó gbádùn náà ń pè lálángẹ̀nà ó lè má tó nǹkankan lójú yín ìmáàmù wa Dr. Elégédé ó ń tọ̀ ó lè má tó nǹkankan lójú yàn ẹ̀yin pa wèrè wò ẹ mọ̀ kó lẹ́bí àwọn ilé wọn ò ní pé wèrè lè pamọ́ ó ní wọ́n pààyàn ni kọ́lẹ̀ ẹni ọba dúó wò náà ń gbà wọ́n ń pa wèrè wọn ọlọ́run ọmọ yẹdẹ́dẹ́ tí ó sùn láti mọ́lé ní ìlàjòkó ni wọ́n ń sọ fáwọn àbáyé máa mú pé bẹ́ẹ̀ bá ti ṣe rábà náà wọ́n ti gbókùdé nígbàjòkó yìí ẹ̀dàkùn bẹ́ẹ̀ bá ti ṣe rábà náà wọ́n ti gbókùdé ẹwà bá wa kírun sí ìlàkà tó máa gbé lọ tẹ́ ọba tó dijọ́ tí wọ́n tún ṣàdúrà àti ẹ̀ náà
báwọn kaṣẹ́ ó tún ti jòkó tó wó ní kaṣẹ́ 1 2 kaṣẹ́ 1 kaṣẹ́ 2 kaṣẹ́ 3 àwọn kọ́sítọ́mà àwa náà ní kọ́sítọ́mà wọn ó tún pè wá wọ́n tún mọ̀ pé ẹfẹ́lẹ́ ìná ní báyìí ẹlẹ́mí ó tún mọ̀ iye tí ó pé dédé adúrú iye tẹ́ pa ó lè èyí wò tó kọ́ ó kan tó ń togbó bí ọ̀bá tẹ lọ́rùn kọ́ gbọ́ọ̀rún lọ bọ́kọ ẹ̀ iná làṣínà àfá àti pékéwú àbáwà mẹ́gídá láti Èkó ni wọ́n ti ń pé mo pe nọ́mbà ìmọ́mù kọ̀ lọ wọ́n wá pẹ ọmọ ẹ̀ mo pe nọ́mbà ìmọ́mù kọ̀ lọ báyàn tí wọ́n ń jíṣẹ́ mọ̀ ní wọ́n fẹ́ bèèrè ibi iṣẹ́ dé ní ẹmọ́jẹ́ ìṣòro kù jálẹ̀ bàbá kan ó rẹ̀ gan sáà tíra mùtọ́lá àtẹ ẹ̀kọ́ wa ń jọ ẹ̀tọ́ lọ tọ̀ ọwọ́ man yastahiqu al-jawhara man yastahiqu al-jawhara mo pe fájá rẹ̀ wọn kẹlìbà mọ̀ pé mọ́ fúlù ní àwọn fẹ́ sí wákìfù man yastahiqu al-jawhara ọ̀rẹ́ bàbá náà gan ọ̀rẹ́ gan gbogbo àwọn ọmọ rẹ̀ wá wá from nook and cranny wọ́n wá wọ́n ti ń bí àwọn tó máa ń pa pósí pé ẹ̀dàkùn ẹ máa gbé pósí sí tòsí o wọ́n sì ti ń múra ṣètò omi tó èwẹ̀ kú wọ́n ti ń wá bí tí wọ́n gbé kábàrí sí ọ̀pọ̀ lọ́bá fi di pé wọ́n fi sí bí tọ́ omi sí yẹn lẹ́nu tí tó ń dàálẹ̀ tọ́jú bàbá igán àmọ́nùmọ̀ tọ́lọ́wọ́ wọ́n máa pé kèèṣe tán tí ó lọ Dr. Brazak ọlọ́run máa pé kèèṣe tán tí ó lọ ọba tààtù gbogbo àdúà tí wọ́n máa ń ṣe ọlẹ́kọ̀ọ́ ọmọdé ọ̀gbọ́dọ̀ lẹ́nu kọ́ wá tún láyà débi kọ́ wípá gbàlagbà pé alájọ́ ọlọ́run fi wá gbẹ̀yìn orí àwọn alájọ́ oníjọ́ náà pẹ́ láyé wọ́n á kíru alájì pé ẹ̀pẹ̀lẹ́ àná lágbájá alájọ́ ọlọ́run fi wá gbẹ̀yìn kọ́ lẹ́kọ̀ọ́ àdúà ṣíṣe mú àgbàlagbà ní mọ́ pé ọlọ́run jà fi ń gbẹ̀yìn ọmọdé ọ̀wà ní lọ́kàn pé ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlọ́run kú ti mọ bí ó ti tó ọmọdé tí ń bèèrè pé sàṣà àwọn alájì káwọn alájì ò ti ẹ̀múra tí wọ́n lọ bí ó ti lọ ní fi sàṣà wọn yọ self-contained ó gbókùn rẹ̀ wọ́n sàṣà àwọn alájì wá wé àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìgbékalẹ̀ ọ̀rọ̀ ní bàbá wa alájì wa ró àwọn wá kí wọ́n pé pẹ̀lẹ́ Abdullahi ọba ṣe pọ́sẹ̀ kan lẹ́yìn kó Abdullahi ni wọ́n bá kú wọ́n ní kú Abdullahi lọ pa wọ́n ẹwà wọn tọ́lọ̀ ní wọ́n tún lò sí wọ́n tó lọ bàbá ìtàtù ọwọ́ ṣetán tí àwọn ọmọ ojújọ́ kìíní wọ́n ojújọ́ kejì ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde bàbá ń padà ń fẹja gbígbẹ́ jẹ ọkà agbóná nǹkan kan ṣe gbogbo yẹn wá padà ẹ máa lọ lútẹ́ ti wá ẹ máa lọ ṣiṣẹ́ yín gbogbo àsìkò tẹ́ fílẹ̀ tẹ́ fi tọ́jú ọlọ́run ó di fún yín wọ́n sàmì àmẹ́ ẹ wá òkè tó máa lọ àyímá ó lè jẹ́ pé tí kò ní gba kí wọ́n ké sí yín tẹ́ fi báhun lẹ́lẹ́mìí àwọn àpótíbẹ̀dà kan bẹ́nu ilé ẹkú wọn jáde wọ́n kún wọn jáde àpótí kìíní ìtí bẹ́nu ẹ̀ ó pín fún wọn ẹgbẹ́ àpótí kejì jáde àpótí kejì ìtí bẹ́ẹ̀ ó pín fún wọn ọwọ́ kàpótí kékeré kan báyìí wọ́n wá fẹ́ sí ẹmọ́sí àlìjáwòhárù ní bẹ́ẹ̀ àlìjáwòhárù ní ti wí ẹgbẹ́lẹ́gbẹ́ wa tààrà lọ dàpọ̀ wá ìgbọ̀n ní nǹkan bàbàrà ní mẹ́mẹ́ ẹ lọ gbé ìhun sínú ilé ẹni ó bí ẹni bá ti wá ṣe nǹkan tí ó fi lẹ́tọ̀ sí àlìjáwòhárù kọ́ wá igbe fún kálukú padà sáyé wọn ọwọ́ ṣe sáà
yọkọ bá dé wá kí bàbá ẹ̀ abọ́ngbà tí ó wà ó wá pẹ̀lú àwọn ìyókù méjì náà wọ́n jọ wá wọ́n sì kíra wọn ẹ má sọ fẹ́rẹ̀ kankan kí ó dákẹ́ mọ́ ẹ̀kà concentrate ń bí ọba jíjẹ́ bí àkísára nọ́ọ̀sì làmàlẹ́fì ní tẹ̀lé bọ́lá máa ń sọ̀rọ̀ gidi bọ̀ tí ń sọ̀rọ̀ gidi wọ́n lákínà àkísára nọ́ọ̀sì làmàlẹ́fì ní tẹ̀lé fíìlì mùláríù ni ó sì tẹ̀lé làmàlẹ́fì hun negative ní sì jẹ́ kèé jẹ́ positive sáà iná ìlàṣínà láyé jùlọ lè káà náà wàrọ̀dún bílẹ̀ ayé ti dùnìyà. ọlọ́dọ̀ máa wò bí ìgbà tí ìbá ṣe òtẹ́wà ní ọlọ́run tún gbèsè rẹ̀ dé ẹ jẹ́ sọ̀rọ̀ àwọn kan fún yín wọ́n sọ pé mi wọ́n pàdé ńjọ́ kan àmọ́ gbogbo bí ó ṣe pàdé èmi ní ọlọ́run kò sí lọ́kàn wọn ẹnìkan ní tó ń bawọ́ yìí nígbà láti ìsìnmẹ́lẹ̀ olódò bawọ́ àwọn náà sì dá lóhùn ẹ sì gbọ́n tí mo wí lẹ́ẹ̀kan ẹ máa bawọ́ sóun ti láyé ìdíjú náà. ọlọ́ nígbà tí ìbá ṣe tèmi tó wá pé mo pèsè èmi ní ìmọ̀mọ̀ àdúrà àwọn akókò gánà ẹ jẹ́ ń sọ àwọn kan fún yín láyé ìdíjú náà ní káàná wọ́n lé mi wọ́n pàdé wá ní kí tí wọ́n ní àti kí tí wọ́n ní èmi nu ọlọ́lẹ́bí ọlọ́run ni wọ́n sọ pé àti kí tí wọ́n ní. wàrọ̀dún bílẹ̀ ayé ti dùnìyà. ọlọ́ni ẹ tún jẹ́ ìfẹ́ tó àwọn àmì ìsùn yín àlàsínà ọ̀rọ̀ ọdún bílẹ̀ ayé ti dùnìyà ayé iye wọn ó sì tẹ́wọ́ lọ́rùn wọ́n wá ti fọkàn sí pé ní ayé bá yẹ lọ́rùn ó yẹ yẹnga ipò wọ́n kàn ṣe yẹnga ní ó ní mélòó wọ́n ti máa ń lò bí á ọkàn wọ́n balẹ̀ láyé bọ́kàn wọ́n ti balẹ̀ tó wọ́n fi fọkàn balẹ̀ wọ́n kó payà bẹ́ẹ̀ lòmíì ọlọ́ni ẹjí ń fẹ́ tó wọ́n sùn yí ni o والذين هم عن آياتنا غافلون. ẹni tí ń sọ̀rọ̀ àwọn mi fún yín الذين هم عن آياتنا غافلون gbogbo nǹkan mo ṣe lójú wọn tó yẹ kí wọ́n adjust wọn adjust gbogbo nǹkan mo fi sàmì tó yẹ kí wọ́n adjust wọn adjust غافلون عن آياتنا ẹni tí ò bí jù kan lọ táìmù tí ò lè bí mi ọlọ́run ó dùn wá nú ọlọ́run ó gún wa lọ́mọ rẹ̀ ò sínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀kan àwọn náà tí ń wò lójú mo sì gbà á mọ́ lọ́wọ́ mo tún wá dúró pé kí lẹ́ni kó ṣe fún mi ẹni ó ṣiṣẹ́ rówó níyàlẹ̀ ta ó sì lò ó bẹ́ẹ̀ ó sì fi dọ̀dọ́ ó fi dàgbà ń dọwọ́ rẹ̀ lẹ́kẹ̀ ló dálẹ́ ibi nǹkan rẹ̀ ti dá mo ti bẹ̀rẹ̀ sí ní ó bàjẹ́ kanlẹ̀ agbára kókó nǹkan mi ìjọ ò sí mọ́ síbẹ̀ mọ́ á ní ọ̀padà máa wòran nǹkan rẹ̀ lọ́wọ́ ẹ bá kọjá láwọn bá ní ẹja jáde ẹ bá wá jáde wọ́n gbé gbọ̀nà Táíwò ọba dọ̀ kankan bí ó kọ́lé sí ríńjọ̀hún yóò wá mírí àmọ́ alájẹ tó sunkún ní sunkún sọ ọmọ ilé báyìí rẹ̀ wọ́n ní nígbà tá à ń ṣòwò ya yín tá à mọ́ nínú kínní ilẹ̀ omi ni gbogbo tó fi ilé ẹ̀ mọ́ra á ni mo wá kọ́ àmọ́ mo padà rí i pé ṣúkú ẹ̀mẹ́ka lọ́ra tó ṣe wàhálà sí tí wọ́n ìsáwákàkà fúnfún àbẹ́ ìráwọn ọmọ iye ìráwọn ọmọ àwọn lóókọ lókì nínú ìlú yìí ni ilé táwọn bàbá wọn kọ́ ságun ọba kọ́sọ́kọ́ erin wọ́n láwọn owó táwọn fi ṣòwò wọ́n ti gbé ta àtàkà òṣìrán kọ́ náà lásì náà. ìlànà àánú àwọn ẹ̀mí àánú àbá yìí má kéwú púpọ̀ àánú àwọn tí wọ́n ń ṣe kìrìkàrà tí wọ́n ń lọ ọ̀rọ̀ alẹ̀ tí wọ́n ń kọ́lé nísinsìnyí báyàn àánú wọn ń ṣe èèyàn nígbà táwọn ará wọn tí wọ́n ń ta oògùn bàbá wọn àwọn òdí adékílékún ní ọkọ̀ àfáwà kan wọ́n ń di adétúlé wọ́n ń kógun tà èyí tẹ́yìn náà ń ṣe lọ́wọ́ yìí ní ìsìnbó lẹ́mọ̀ pé ó rí àwọn yóò tà ń fẹ́ di fíètì ọ̀kan bá dé tọ́jàgbànú wọn ó ní àwọn yòókù bí mo kó rí bàbá ana astahiqu al-jawhar èmi mo lẹ́tọ̀ọ́ sàpò tí jí ó ní òun ó ní kí ló dé ó ní mo rí kísà kan lù bí tí mo wà ó ní irú kísà wo ó lẹ́nìkan èmi ń kọjá bọ̀ tí ń darí ibi iṣẹ́ bọ̀ ni líkàlùkù wọn pé ìkúnlẹ̀ abiyamọ o ẹgbà wá o nígbà tá a fi rí wọn lọ́mọ rẹ̀ lọ́wọ́ ẹ̀ lódò wọ́n sì ní kò sì bí ju kan lọ ọwọ́ adó kọ ọ́dàrin odò àárín odò tó déhun ẹni tí ò lè rí fín
ládùúgbò wọn nílé wọn ní padà ń pè lóókọ àbú àárín odò ní ti ń pè àbú kálukú wọn pé yé ìkúnlẹ̀ abiyamọ ọ̀kan ṣoṣo náà ní ojúkẹ ẹ̀kọ́ ojúkẹrẹ ó ní gbogbo àwọn tí wọ́n wẹ̀dùn wọ́n bá pè wọ́n wẹ̀ tí wọ́n ń sájáde wọ́n wá wò pé hey ọlọ́run ò bá bọ́ra alẹ́ mo bá kán lu omi ìmọ̀ rí mo kán lu omi mo wẹ̀ nígbà tó dáàrin odò mo rí gbé jáde mo wá gbé edé tí odò mo tẹnu ẹ̀ mo wá kíní mo yáná fún un ara rẹ̀ dángájá mo wá gbé lọlé wọ́n wá ń pẹ́ àì lónìí ìgbà mo ní ara ìlẹ́tọ̀ àti gbà kankan mo ṣe bàbá tèmi náà bẹ̀ ń lé tá àti bí ó kú ń lò ní kò kú kò wá wù mí kí wọ́n pé mo kú lójú bàbá mi ìfẹ́mọ̀ yìí náà kú lójú àwọn tó bí bá mi tí mo ṣe rèé anastahikul jawhar àwọn ló ṣe ọ̀yá yìí ó ṣe eré fẹ́ni tó mà a máa ń tá látastahikul jawhar ó lè gbàgínì náà lásìlò àwé láìjúrí ní kò alẹ́ ọ̀rọ̀dún bíi àyà ti dúnìyà wọ́n ti máa ń nù bí ha májọ pẹ́ wọ́n lẹ́bí ilẹ̀ ọ̀rọ̀ alẹ́ àyà ti lẹ̀ jáfìrú ó tún ṣe sáà ọjọ́ gorí ọjọ́ wọn tún padà dé ọ̀kan náà tún ṣiṣẹ́ kan tó rò pé òun lẹ́tọ̀ọ́ sí tó kí bàbá wọn bàbá níbò ni ń dáadáa ni kí ní ijó ni mo níṣẹ́ tí ìgbé fẹ́ni kankan wọ́n láì gbé fẹ́ni kankan èmi àwọn yòókù mo dé yìí èmi lẹ́tọ̀ọ́ sí wọ́n níbò lọ sí lẹ́tọ̀ọ́ sí wọ́n ní mo gba àwọn òṣìṣẹ́ kan ṣiṣẹ́ wọ́n ṣe rántí ni ọjọ́ tí wàá lọ lórí ẹ̀ ẹnìkan wá dé lọ́sàn-án tí ìrọ̀lẹ́ fẹ́ tó tán ó sì jọ ìwọ̀n ó lóun ò ríṣẹ́ bí àwọn bíríkìlà tó máa ń wà lẹ́sàlẹ̀ ọjà tó wọ́n láwọn ò ríṣẹ́ jọ ìwọ̀n náà ṣiṣẹ́ ọwọ́ àdìgbà tí ìfọ̀n ló wọ́n rọ̀lẹ́ àwọn kan bá yọrí pé rárá ilé fáwọn ló bá kan náà ẹnìkan ò gbowó tiẹ̀ lọ mo wá fowó rẹ̀ ra ewúrẹ́ yìí ń bá sìn ó ti wá pẹ́ ọwọ́ ìyá wa tẹ̀ ọwọ́ kiri kọjá ọwọ́ ni ẹ̀dá kùn kílẹ̀ ní tẹ́ fún wọn ebi ń pa wọn nígbòlódó yín ọwọ́ jù ó ṣiṣẹ́ fún jọ́kan báyìí olóhùn òjò ẹ̀mẹ́ tí wọ́n mú náà gbogbo tí ń bẹnu ọgbà yìí owó rẹ̀ ẹjọ́ sí ní tí mo fi rà ní tó yíldì sí rèé máa kó lọ bó orí bá káyàn láyà èyàn padà ṣépè lẹ́ni ó ṣe ń lò ọlọ́run ní jọ́dá fún sọ́rí ọlọ́run jọ́dá fún ọmọ ní wí bá mi inú ẹni yìí dùn púpọ̀ mo wá rí pé jáde wọ́n fi wá bù mí ní nǹkan kan kí wọ́n á bá yín pé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí kíní ijó ní bàbá ló tíráyì ó ṣeun ọ̀fẹ́ kí àrámù ọba ìwọ̀nba láàlì tó ṣe jẹ́ wájú olóòní àmọ́ tó bá ṣe pé lórí jawhari ni látastahikul jawhari. الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون. ألن أولئك مأواهم النار. أولئك مأواهم النار بما كانوا يكسبون. bàbá débi tí wọ́n ní wọ́n ṣe wá sí fún ìyàwó àtọkọ tí wọ́n ń so igi àwọn aláfẹ́ kí wọ́n gbọ́ ìyàwó àtọkọ ọkọ ìyàwó dákun wà tọ́lẹ́rántì o wà tọ́lẹ́rántì àwọn náà fẹ́ gbọ́ tọ́rọkùnrin tí ò lè tọ́lẹ́rẹ́tì nọ́nsẹ́nsì àti níyàwó ńlé rẹ̀ léwu ọ̀rẹ́dì àti tọ́lẹ́rẹ́tì nọ́nsẹ́nsì ni wọ́n ni wọ́n lọ tún nọ́nsẹ́nsì fúnra rẹ̀ obìnrin tí gbọ́dọ̀ ṣe tààtì lè ẹ̀ndíọ̀ níjọ súnlẹ̀ bàbá àti ìyá ọmọ ni wọ́n ní àṣẹ wà sí fún bí wọ́n ti ṣe ilẹ̀ fi ṣe pè ní nǹkan bó lọmọ tẹ́ bí yóò ṣe pè lọ́mọ àmọ́ tó kú bá kú máa lè jórí ilẹ̀ mọ́yì tí ìrámù òkú tó kú ò ṣe sí ń gbẹ́rẹ́ kò ṣe gún lábẹ́rẹ́ kò lè fíìlì péènì ajẹ́pẹ́ ni ó ti kú ti lọ kò sí nǹkan kan tó kàn pẹ̀lú àṣí àwọn ni wọ́n fẹ́ káwo bí abáyé wa dé sáà need adjustment àwọn tíṣà iléèwé tí wọ́n kọ́ wa ní primary school àwọn ìlú kan bẹ sáà ọpẹ́ àtọ́mọ̀
mbọ́lọ́lọ́ ẹskísà lọ́rọ̀ mi jẹ́ ẹskísà ní gbogbo ọmọ àwọn tí wọ́n mẹ́skísà èyí tó bá ṣe péré àwọn ọmọ táyẹ̀ ṣe ń bí ní ìsìtàn lọ kindergarten àwọn gbogbo ẹlọ́ lọ primary school ní 60 ní 70s ẹskísà lámọ̀ tó lọ LSMB tó lọ ẹnikẹ́nìkan ẹskísà lámọ̀ ẹgí ẹskísà lámọ̀ àmọ́ pé excuse àti sáà dédé ń tẹ́bí láre ń pé ẹskísà lọ́yà rẹ̀ nì ẹni tí ń bẹ láyé téèyàn bá ní mọ̀ tara wa táàsì ní mọ̀ pàfin lè bó ọlọ́wọ́ bí àfáà tó ṣe wá sí tó bá jẹ́ pé ìyá àwọn ọmọ tó kú ní yìn sọ ọmọ ìyá wọn ni tó ń pè ẹ̀rẹ̀ ìyá wọn sọ ọmọ bàbá wọn ni tó wọ́n ń pè bàbá wọn ní àlìjẹ́ náà ọ̀bá wọn gbé wọn pè ọ ní ní wọ́n gbóòdù kònà fún oko sápò ọlọ́ náà ń tiẹ̀ èwú làkùnrin ọlọ́gá bàbá yín àkọ́dà ó pè ọ wá ní àwọn tó kù tá à ń bẹ láyé ní káwọ obo labáyà ayé wa dé àwọn olókùn ti ra sẹ̀mọ́ wọ́n ti ra ráìsì kálukú ó sì jẹ́ ẹgbẹ́ náà mọ́ retí pẹ́fẹ́ kó ní láti kúnjọ òun ti bẹ́ẹ̀lẹ̀ nísìn túpì kí wọ́n fi ha lẹ́nu wọ́n gbé sẹ́rí kì ní fún ní jàǹtò ọba jẹ́ lọ́kẹ́ tó kéré ní wọ́n bá padà dé kẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò bó ti dé tí ọmọ sọ̀rọ̀ bàbá wọn ní àwọn yòókù rẹ̀ dà ó ní mo dé mo wá béèrè kí ní jó ni àwọn yòókù rẹ̀ dà lọ́kùnrin wọn wá pè wọ́n dé èwo lórí orí kéde kan ní àmọ́ kò jẹ́ wá tó nǹkan lójú mi àmọ́ kí n má ṣaláì wí n tó máa wọn ẹ̀gbọ́n mi méjì tí wọn ò fi lé yẹ̀sítàyí kò lè já ọ̀hà wà máa ní ó ní bò ní ó ní ń darí bọ̀ ni mo tún wá lẹ́nìkan nílùú tí ń gbé bá a bá bá òkú ara wa lóyìnbó òjì àwọ̀ sórùn ibi tí àdáwà àti bàgídáwù dé láàrin wa ẹni mi ti yí lé bọ́wọ́ rẹ̀ lọ́wọ́ kọ́kọ́ tẹ̀mí ọ̀rẹ́dì àti pa mí bẹ́ẹ̀ni lọ́wọ́ mi bá tẹ̀mí ọ̀rẹ́dì àti pa mí wọ́n ń bọ̀ mọ́ wá bá tí gbogbo èèyàn pé tán fi ń ṣẹ̀sìn tánu wọ́n ní ọkùnrin ń ranù ni ó ti wá yóò ìnà kò ti mú tí yó bẹ́ẹ̀ni tí ń wúwo lókè tí kálukú fi ń ṣẹ̀sìn ni dédé gbà mọ́ wá fẹ́ dọ́dọ̀ rẹ̀ mo bá rí tó ti tàkìtì pálá ìwọ̀n yíribiti odò ńlá kan sì ń bẹ tó kọjá tí wọ́n yí lọ wọ́n bá ilé yí lọ bí ó dòun ànàmọ́ àwọn olọ́nà ọwọ́ mi tẹ̀ kálukú ẹgbẹ́ eléyìí ló fi ṣòpin àmú nǹkan mo wá rántí pé ẹ̀mí ní bẹ lọ́rùn èmi náà mo bá sáré lọ gbé òkúta ńlá kan wọ́n á sáré lọ fi dí ó ti fẹ́ débi odò nígbà tí ń fi gbé e dé ó ti fẹ́ kán lodò mo á fi dí mo ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sọ mi mo wá ta kán ọwọ́ nípa mo wá ta kán mo á lọ gbé sí wájúwájú kan mo wá fi àwọn kankan sọ́ọ̀kì ẹ̀ ó ti bì sára mo tọ́jú ẹ̀ mo nura fún un mo wá dúró títí ó fi jí nígbà wá jí wọ́n gbé kí ni mo wá débi mo wá fà á ó tún lè lọ bòmíì mo wá rí pé mo fà á délé ìrètí kó kí mi èmi náà sì wú pé olùsí ọwọ́ rẹ̀ sọ́kọ́ bá kú nísìn kankan ní dàrú Nàìjíríà mo wá rò pé kí n bá bí bá mi kí n rẹ́ ni ó ṣẹ̀ mí tó sì dùn mí kí wọ́n á rò wípé ṣé bẹ́ẹ̀ náà ń ṣe lọ́hùn ìwọ́n á fi bí mo wá láǹfààní kí n ràn án lọ́wọ́ mo tún wá ràn án lọ́wọ́ ṣé bí wọ́n mọ̀ kí mi pé mo jẹ́rí ọ̀tá mi náà ni wọ́n bá ilé kú àbáníwọ̀ tó lẹ́mí ìdáríjì yìí anta tastahiqu al-jawhar ìwọ́n tó lẹ́mí ìdáríjì yìí ó ṣe fi lé sọ ó ṣe fi sọlé ta ló ṣe èmi ẹbí mi ǹjẹ́ mo dáríjì ta ló ṣe ẹ̀yin náà ẹbíra yín ǹjẹ́ dáríjì tá à ń bá ń ṣe ra wa tá à ń dáríjì ra wa ààrẹ ni Ọlọ́run jẹ́ tó bá ti jẹ́ pàǹdìra mọ́nú náà ni bí wọ́n sọ fún mi ìnígbòyìn nígbà nígbà mẹ́rà ni wa máa bá díwájú Ọlọ́run pẹ̀lú amọ́rẹ́ àbábìkún subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.